Yetunde Barnabas, I don't know. What was your problem? Kí ni problem ẹ̀? Ṣé movie Yemoja tó drop ẹ̀ ṣó really make sense lójú tiẹ̀? No, let's talk reality. Ṣé movie yẹn ó really make sense lójú tiẹ̀? Assume pé o kì í ṣe actress o tiẹ̀ sí ní industry àtún. ní tèmi ìjẹ́ èèyàn tó máa ń ṣe fíìmù kí ó tún dáràn sí Yétúndé Barnabas ó ti wà ní wàhálà ńlá báyìí bí àwọn èèyàn bí wọ́n ṣe ń díràgì arábìnrin yìí wọ́n ń díràgì rẹ̀ nítorí fíìmù tí ó ṣe wọ́n ní fíìmù ọ̀hún kò dùn ìyẹn Yemọja fíìmù Yemọja tí ó ṣe wọ́n ní kò dùn wọ́n ní kò tiẹ̀ lórí kò nírù lẹ́yìn tèmi ṣé ẹ ti wo fíìmù yìí tí ò bá ti wò ó àwọn tó ti wò ló ń sọ gbogbo ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí arábìnrin yìí sọ. Ó wá jàmìrù movie yẹn ní YouTube. Báwo ló ṣe máa rate ẹ̀ sí? Is that even make sense to you? Like I don't get. Ṣé movie yẹn ṣó worth IP tẹ̀ ń fún káàkiri online? Ṣé movie yẹn worth ẹ̀? Ṣé movie yẹn worth IP tẹ̀ ń fún yẹn? Kò dẹ̀ dùn mí fún ẹ. Àwọn oníṣẹ̀ṣe ló dùn mí fún. Because ibi tó bá yẹ káwọn oníṣẹ̀ṣe kan ti jáde kan ti jà fún ẹ̀tọ́ kan ti jà fún nǹkan tó right wọn ò ní jà o. Nǹkan tí ó kàn wọ́n lọ́wọ́ máa tojú bọ̀ kiri. Nǹkan tí mo fi like àwọn Muslim nìyẹn. Anybody bá ṣe fíìmù kan tẹ drop movie kan nípa mùsùlùmí tí àwọn nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ tó bá wà against their religion wọ́n máa jáde fún ẹ. Wọ́n lè wá jáde o káwọn èèyàn bú wọn kọ́ ṣe gbàbọ̀ wọ́n yìí máa mọ̀ páwọn yìí jáde náà. Movie yẹn sìn kí ni nǹkan tó ń try láti kọ wá nínú ẹ̀? Title tó fún yẹn ṣó papọ̀ mọ́ movie yẹn? Lákọ̀ọ́kọ́ òun jẹ́ ká máa mọ̀ wípé Yemọja nísìn èèyàn ni tó ń dóko àbí tí ń ṣe pé bóyá olden days bóyá story tó kọ fún wa bóyá nípa ìwáṣẹ̀ nìkan tó kọ síbẹ̀ o Gen Z story ló kọ o pé Yemọja sìn wà ó ń dóko bá Yemọja lè gbé nǹkan tí òun ṣe ti Táyé kó gbé fún Kẹ́hìndé ó sọ Yemọja di èṣù nínú movie ó sọ Yemọja di apọmọlẹ́kúnjayé kí ni problem yín ná ẹ̀yin pípù yìí kí ni problem yín ná kí ni problem yín ní industry náà most especially Yorùbá actress actor kí ni wàhálà yín kí ni problem yín náà wàhálà yín ṣe pọ̀ tó yìí báyìí kí ló dé ẹlòmíì ọwọ́ ààrẹ báyìí ló máa fi fa ogun sínú ayé ẹ̀ kò dẹ̀ ní mọ ibi tó ogun ti wọ́ wá. Iyemọja onínúure ni wọ́n fi ṣe fíìmù tó bàjẹ́ bẹ́ẹ̀ yẹn múvì yẹn ní àkọ́kọ́ bẹ̀rẹ̀ kò mọ́pọlọ wá láàrin méjì kò mọ́pọlọ wá títí tó fi parí kò mọ́pọlọ wá. Kí ni táìtù tó fún yẹn? Ibi tó ń lọ pé ẹ fẹ́ drop cartoon sìn pé kábíyèsí ó náà fẹ́ fẹ́ yàwó méjì mọ́wọ́ ẹ̀jẹ̀ mẹ́ta ó máa padà dáwọ́ á nífẹ̀ẹ́ àwọn yẹn jù ọ lọ á sọ story ẹ̀ àbí á lọ ṣàṣírí ẹ̀ fún wọn wàá wá bínú àbí ibi tẹ́ ẹ̀ mú ìtàn lọ́kọ́ nìyẹn. No ibi tẹ́ ẹ̀ mú tàn lọ́kọ́ nìyẹn tó bá wá tiẹ̀ jẹ́ ibẹ̀ lẹ́ mú ìtàn lọ kò ń ṣe bẹ́ẹ̀ yẹn ló ṣe máa ya múvì o ò ní gbé Iyemẹja kó wá máa fi Iyemẹja sí irú position yẹn pé Iyemẹja ó lè gbé nǹkan tó jẹ́ ti Táyé kó gbé fún Kẹ́hìndé kó dàárín mọ̀lẹ́bí rú kó jalè nǹkan oníǹkan fún èèyàn kan ṣó sọ Iyemẹja dání nìní like I don't understand irú múvì wèrè wo nìyẹn irú múvì wo nìyẹn ṣé múvì yẹn ṣó worth IP olórí burúkú tí wọ́n ń fún yẹn àbítàn sọ pé ó wọ 1 million views láàrin ọjọ́ mélòó no àwọn míì wọ́n lọ wọ́n wo nǹkan tó ṣe síbi bẹ̀ ẹlòmíì gan ò parí ẹ̀ ẹlòmíì gan ò wò tán ẹlòmíì kan view ẹ̀ lásán torí rubbish ló ṣe sí ibẹ̀ rubbish mi ì tí wá síta rí wá drag movie oní movie rí o mi ì wá ta láti drag movie oní movie rí o tó pé kí n condemn yẹn iṣẹ́ oníṣẹ́ no bọ̀ èyí tó ṣe yìí ò mọ́pọlọ wá
kò mú ọpọlọ wá rárá tọ́ mi ì lè rate ẹ̀ ní 1/10 mi ì lè rate movie yẹn. What was all that? Kí ni gbogbo òṣì yẹn? Ẹ ṣe kọ́kọ́ fún in the first place ẹ ṣe fún ní orúkọ Iyemẹja. Omi kékeré bá ẹ lára. Ó dẹja. Ó di mermaid. Tó bá tẹ̀ jẹ́ pé ìgbà wáṣẹ̀ bóyá o fi movie yẹn ṣe ìgbà ayé àtijọ́ movie sì máa understand. Gen Z movie máa ló fi ṣe. Iyemẹja tó wà nú lọ́lọ́. Iyemẹja tó sọ pé wá lọ ṣe kinní tó máa ń ṣe fún mi yẹn wá lọ ṣe fún mi. Like for real? For real? No. Ó yẹ kán bi ẹ́ lẹ́jọ́ lórí movie òṣì tó drop yẹn. Ṣó make sense sí wọ fúnra ẹ̀? No farabalẹ̀ kó lọ wò. Ṣó make sense sí ẹ? Ó ní movie nǹkan báyìí náà.